tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Tọ́ ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn ẹ̀yin náà gẹ́gẹ́ bí a ti máa ń sọ gbogbo ọjọ́ mẹ́jọ ẹ̀yin ará ilé tẹja barapá tẹjẹ́ èèyàn olólùfẹ́ àkàndá ẹ̀yin náà ti rí pé àkàndá kì í ṣe ọ̀lẹ àkàndá kì í ṣe àrùn àkàndá tó níṣẹ́ lọ́wọ́ wọn wà tẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn báyìí kò tàn wọ́n jẹ iṣẹ́ ọwọ́ wọn làwọn fi ń jẹ táwọn fi ń mu wọn ò dúró kẹ́nikẹ́ni wá fún wọn ní nǹkan kan àyàfẹ́ ẹni tó náà bá rán sí wọn ẹni tó wá bùkún wọn àwọn nìkan náà wọ́n ń retí ṣùgbọ́n pé ká máa retí pé àǹtí alágbájá ni ó fún mi ní jíjẹ ọ̀dà alágbájá ni ó fún mi ìyẹn ti kú òun ọ̀rọ̀ tiwọn ẹni tá a fọ̀rọ̀ wá lẹ́nu wọ̀ yìí náà mọ̀ pé ó níṣẹ́ lọ́wọ́ ó sì mójútó iṣẹ́ tí ń ṣe ẹ̀ sì mọ̀ pé Ọlọ́run náà gbà fún un tọ̀ kí ẹ máa jẹ́ ti gbogbo àkàndá nulẹ̀ àwọn tí ò fẹ́ ṣiṣẹ́ kankan gbogbo wàhálà máa ń sọ fún yín pé ẹ wá ṣẹkùn sẹ́yìn ẹ mójútó iṣẹ́ tẹ̀ ń ṣe kí iṣẹ́ yín náà kó ṣe kí ni kó bá lè gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ kẹ́sì lè máa ti paṣẹ bẹ́ẹ̀ tọ́jú ilé tọ́jú ìyàwó tọ́jú ọmọ àti kẹ́yìn pàápàá kẹ́ lè di ẹni tó ní ẹnu ọ̀rọ̀ láàrin àwùjọ tó káwá kọjá lọ sí abala àlejò wa báyìí àlejò tá à ń gbà lórí ètò tòní wọ́n ti wà nínú yàrá agbára pẹ̀lú mi a máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bàbá tí ń tàkò tó béèrè sí wọn àwọn náà yóò sì máa dá ẹ̀yìn ara lé lóhùn pápápá ni ká ṣe é o àròjọ mu solókùn tó àlejò mi mo kí ọ káàbọ̀ ẹ kú ilé o akínyín káàbọ̀ sórí ètò Àràyìnwá ìkànnì alálùbáríkà ilé àmọ́ wa Kaftan TV Yorùbá tí ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Kẹ́hìndé Akínṣìpẹ̀ ni o. Orúkọ tiyín ni Kẹ́hìndé Akínṣìpẹ̀. Akínṣìpẹ̀ tọ akínyínpẹ̀ káàbọ̀ sínú yàrá agbára ìpẹ̀lú wa ẹ ṣeun pé a pè yín pé ẹ sì wá jẹ́ wa tọ a rí i pé àkàndá lẹ jẹ́ ẹ sì jẹ́ ọ̀kan gbòógì lára àwa àkàndá nílùú tá a wà yìí tábánikà máa wò ní èjì ẹ̀ta ipò àkàndá tẹ wà yóò ti tó ọdún mélòó báyìí tẹ ti wà ní ipò àkàndá. ó ti wọ ẹ̀ ti ju 50 years o. ó ti lọ bí 50 ọdún mànú. bẹ́ẹ̀. 50 ọdún ilẹ̀ ti ta sí i tọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé àkàndá tí wọ́n bí yín máa ni àbí ibo ló ṣe jẹ́ gan jẹ́ kí wọ́n ra lé mọ̀. àti atẹ́gùn ló fẹ́ sí mi lọ́sẹ̀ wọ́n wá gbé mi dé Ìbàdàn wà náà túnṣe àwọn jẹ́ wàá dá mi padà wá sí. ẹ jẹ́ àwọn aráàlú ilẹ̀ ń dá lọ ẹ máa wo gbẹ̀ngbẹ̀ng dáadáa ẹni atẹ́gùn fẹ́ sí mi lọ́sẹ̀ lọ́wọ́. atẹ́gùn fẹ́ sí mi lọ́sẹ̀. gẹ́gẹ́ bí nǹkan táwọn màmá yín sọ fún yín. bẹ́ẹ̀ ó fẹ́ sí mi lọ́sẹ̀ àwọn àgbẹ̀ mi lọ Ìbàdàn. wọ́n gbé yín lọ Ìbàdàn. wọ́n fẹ́ gé ọ̀sẹ̀ ní Ìbàdàn gé o. ẹ̀yin ẹlẹ́gbà kan gé yín lẹ́sẹ̀ ńgbà náà. bẹ́ẹ̀. wọ́n wá tọ́jú yín. àwọn wá ṣe. àwọn aṣọ operation kò ní. operation ní ojú. ẹgbẹ́ lọlẹ̀ ẹ ṣe wọ́n wá ṣiṣẹ́ abẹ fún ẹsẹ̀ àwọn dókítà onímọ̀ ìjìnlẹ̀ wọ́n fẹ́ gé ẹsẹ̀ náà níjọ́ náà lọ́hùn. bẹ́ẹ̀ mi ìfẹ́ kan gé. ẹ̀yin wọ́n sọ pé láíláípẹ́ wàálù ẹ̀fẹ́ kan gé yín lẹ́sẹ̀. láíláí. wọ́n wá padà ṣe iṣẹ́ abẹ sí ẹsẹ̀ náà níjọ́ náà. bẹ́ẹ̀. ló fi wá rí bó ṣe wá rí. bẹ́ẹ̀ sà. àtìgbà náà lẹ ti wá ń ṣe kí ni tẹ ti wá ń bá a bọ̀ láti nǹkan bí 50 ọdún sẹ́yìn. wọ́n wá rán mi lọ sí school mo wá jáde ní primary 6. ẹ jáde ní primary 6. bí màá wà òṣìṣẹ́ yìí máa ṣe mọ́ mo fọ̀ mi akọ́ṣúmẹ́kà. tọ ẹ̀yin tó ń gbìyànjú àti sọ fún ẹ̀yin ará lé ni pé lẹ́yìn ìgbà tí wọ́n mú àwọn tí wọ́n kúrò lórí ti pé ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ dé tí wọ́n kúrò ńbẹ̀ níjọ́ náà nílé ìwòsàn nígbà ìgbà tán ti ṣe abẹ sẹ́ran lẹ́sẹ̀ tán wọ́n ní àwọn òbí wọn wá gbìyànjú wọ́n rán wọn lọ léèwé wọ́n ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìkẹfà lẹ́yìn ìgbà tán parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti oníwèé 6 tán wọ́n wá ronú pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ ìgbà náà wọ́n á ṣe kíni wọ́n á lọ kọ́ṣẹ́ àṣebàtà ètò à ń pè ní shoemaker àbí shoemaking tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ shoemaker ń sìn báyìí yóò ti tó ọdún mélòó àlejò wa. ó ti pẹ́ o láti 2000 náà mi tẹ̀ mà dé ti. rántí bọ́tà bá ní ká máa wo ní èjì ẹ̀ta ẹ̀wá yóò máa lọ bí 30 ọdún àbí kò tí tó bẹ́ẹ̀. 88 ká sọ pé bí 20 ọdún. bẹ́ẹ̀. ó ti tó 20 ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ àṣebàtà. bẹ́ẹ̀. tọ́ tábà ní ká wá bí yín ọ̀gbẹ́ni Akínṣìpẹ̀ Kẹ́hìndé. bẹ́ẹ̀ sà. àwọn wo ni wá ń ṣe bàtà lọ́dọ̀ yín.
ṣé àwọn àkàndá irú wa yìí ni àbí àwọn èèyàn ńláńlá àwọn ọ̀tọ̀kùlú. àwọn èèyàn ńláńlá àti àwọn àkàndá ìwà ká ṣe bàtà ní ẹ̀dọ̀ àwọn àkàndá wá sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ bákan náà àwọn èèyàn ńláńlá náà wá ń kó bàtà wá ṣe lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ àwọn èèyàn ńláńlá àwọn tó lówó nù ẹ̀yin náà ẹ ti lówó owó ti wà lápò yín dáadáa tabua. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. iṣẹ́ bàtà tẹ́ ń ṣe bàtà ọkùnrin nìkan lẹ́ ń ṣe àbí tóbìnrin. tọkùnrin pẹ̀lú tóbìnrin mi ṣe. ẹ̀ ń ṣe méjèèjì papọ̀. bẹ́ẹ̀ tọkùnrin àtobìnrin lẹ́ ń ṣe. bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tọ́ àwọn àkàndá kan wà tó ń jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ bàtà àwọn kan wà tó yẹ pé èjìká ni ṣọ́ọ̀bù ẹ gbọ́ mi dáadáa àwọn kan wà èjìká ni ṣọ́ọ̀bù làwọn àwọn máa ń káàkiri ni àwọn àkàndá kan wà àwọn ní ṣọ́ọ̀bù níbi tí àwọn ti ń ṣiṣẹ́ òòjọ́ tiwọn irú àṣebàtà wo lẹ́yìn jẹ́ ṣé ẹ̀yin ní ṣọ́ọ̀bù ni àbẹ́ ń káàkiri pẹ̀lú iṣẹ́ bàtà tẹ̀ ń ṣe. mo ní ṣọ́ọ̀bù o. ẹ̀yin ní ṣọ́ọ̀bù ń ti. bẹ́ẹ̀ mo ní ṣọ́ọ̀bù tèmi ṣọ́ọ̀bù wà ní bárásòdù. táwọn èèyàn ti ń wá ń bá yín. bẹ́ẹ̀ fún iṣẹ́ bàtà ṣíṣe. bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin gẹ́gẹ́ bí àkàndá tẹ́ ẹ jẹ́ tẹ̀sìn jẹ́ àṣebàtà ṣé bó ló ṣe rọrùn fún yín láti lọ́ọ́ máa ra àwọn èròjà tẹ́ fi ń ṣiṣẹ́ bàtà gẹ́gẹ́ bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn bóyá bí awọ ni o bí gọ́ọ̀mù ni o àwọn bí òwú tẹ́ fi ń rán bàtà ni o fúnra yín lẹ lọ́ọ́ ń rà á àbí ẹ máa ń rán àwọn èèyàn ká lọ́ọ́ rà fún yín. ìgbà wọn mo lè rán aya mi láyà bá ti lọ́kọ̀ máa fọ́ àmì lọ́mọ gbọ́kadà lọ. ẹ̀yin fúnra yín ló máa lọ́ọ́ rà nígbà míì. bẹ́ẹ̀ ìgbà míì ẹ sì máa ń rán ìyàwó yín tọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ sọ̀rọ̀ ìyàwó sìn alàgbà Kẹ́hìndé Akínṣepẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àkàndá ni máa ń sọ pé àwọn ò níyàwó àwọn níyàwó. mo níyàwó bó ló ṣe rọrùn fẹ́yìn àti níyàwó. ẹ sà ọ nágbá. kò rọrùn. ẹ lọ́rọ̀ Ọlọ́run ká gbé aya ti yé kò mí. Ọlọ́run ló fún yín níyàwó. Ọlọ́run kò mí. tẹ́tẹ́lẹ̀ òkòbó ẹ pè mí ẹ̀mí lè bí. àwọn èèyàn ń bú yín tẹ́lẹ̀ pé wọ́n bú mi ẹ̀mí lè bí. ẹ̀mí lè ṣe òkòbó mi yé. èmi kẹ́ mo di fọ̀dà gbé aya wọn kẹ́ di sálá o. ẹ bá sọ̀rọ̀ gbogbo lórí ẹ̀rọ àwòrán àwọn èèyàn ń bú yín tẹ́lẹ̀ pé ẹ lè ṣe ẹlẹgbẹ́ ẹ lè ṣe bí ọkùnrin bó o lobìnrin tó wá jẹ́ ìyàwó yín bó o lè ṣe wá pàdé. ẹ lọ sí Yemọja mo kà pé mi Yétúndé mo ti fẹ́ rí ọ o iye sí wàhálà ẹ̀dùn kọ́kọ́ lọ rí dádì o ọlọ́dẹ pèsè kò ó dé wá wọ́n kọ́kọ́ kọjúmọ́nà Yemọja wọ́n kọjúmọ́nà Yaba mo wá pé mo ní ìdí ẹ fẹ́ o iye sí wàhálà mo fẹ́ fẹ́ Sùlí ní mo ṣe girlfriend rárá ló bí kò mí ọṣà àti bí mẹ́ta kò mí bẹ́ẹ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin ará ilé yóò bá ọ̀rẹ́ wa ó rà mẹ́kó fẹ́ ṣe bákan ẹ̀yẹ́ ń bá gbégún nǹkan tó ń gbìyànjú àti sọ rèé o wọ́n ní ìyàwó tí ń bẹ lọ́dọ̀ báyìí tí wọ́n fẹ́ sílé báyìí tí ń ṣe abiyamọ lọ́ọ̀dẹ wọn wọ́n nígbà níjọ́ náà bí àná ń gbà wọ́n rí wọ́n ní wọ́n pè é gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin pé arábìnrin máa bọ̀ mo fẹ́ ọ wọ́n ní sọ pé òun bọ̀ wọ́n ní wọ́n sà ṣàlàyé fún un ẹ̀yin náà máa bọ́kùnrin ṣe máa ń ṣe mo fẹ́ ọ sílé ní o gẹ́gẹ́ bí ìyàwó èyí ṣe pé bóyá mo fẹ́ máa fi ọ gbafẹ́ lásán àbí pé mo fẹ́ fi ọ ṣe girlfriend lásán lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní ọmọbìnrin ó sì gbà fún wọn nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ó ti ń sábẹ́ amáńlé wọn wọ́n ti bímọ ìkíní wọ́n ti bí ìkejì àìkà mọ̀ fọlọ́mọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo wá fẹ́ bí yín ní alàgbà Kẹ́hìndé Akínṣepẹ̀ bó o ní àárín ẹ̀yin àti àwọn àna yín tó ń jẹ́ bàbá àtìyá obìnrin yìí bó o láàrin yín ṣe rí ṣé àwọn náà ṣe wọn ò wò yín níwò pé àwa ò lè gbà kọ́mọ yín ó fẹ́ àkàndá o àwọn lè gbà kọ́mọ máa fẹ́ kàn tó àwọn obìnrin kan àwọn òbí kan máa ń ṣerú ẹ̀ bó ni tí ń ṣe jẹ́. dádì ẹ̀ àná dáadáa èyí wọ́n jẹ́ àná dáadáa ọ̀làgẹ̀ mú jíjẹ kò mí. wọ́n ò fojú kéré wípé èmi kẹ̀ kí wọ́n fọwọ́ mi fákàndá. lálẹ́ ó tíráàkù mi àná dáadáa ó dé tọ́jú mi. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o yẹn pé pípẹ́ ti wílẹ̀ kan ni Ọlọ́run ló gbéyàwó fún yín lóòótọ́ Ọlọ́run gbéyàwó kò mí o Ọlọ́run ló gbé fún yín lóòótọ́ tọ̀ ẹ ṣe ẹ̀yin tábà wá ní ká wá wò dáadáa ẹ̀yin àwọn ọmọ tẹ́ ẹ bí torí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà làwọn àkàndá tá a máa ń kojú pápá nípa tẹ́ pé ká lọ́kọ ká láya Ọlọ́run ti gbéyàwó fún yín àdúpẹ́ ẹ sì ti bí àwọn ọmọ àdúpẹ́ àwọn ọmọ tẹ́ wá bí yìí bó wà nìtọ́jú wọn ṣé ẹ̀yin náà gẹ́gẹ́ bí òbí ṣé ẹ̀yin lẹ ń dá wọn tọ́ àbí àwọn èèyàn ràn yín lọ́wọ́ láti tọ́ wọn lẹ́kẹ̀ẹ́ fi ó nídìí tó mo fi béèrè ìbéèrè tí mo béèrè wọn torí ọ̀pọ̀lọpọ̀ àkàndá tó bá ti bímọ dálẹ̀ àwọn míì ní máa bá wọn ń tọ́jú àwọn ọmọ wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀
ẹ̀yin nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ ti níṣẹ́ lọ́wọ́ tí mo sì mọ̀ pé ẹ̀yin lẹ mójútó ilé yín nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn ọmọ tí ẹ wá bí ṣé ẹ̀yin lẹ ń dátọ́ wọn ẹ̀yin àtìyàwó lẹ ń dátọ́ wọn àbí àwọn aládùúgbò àbí ìjọ àbí àwọn alẹ́ ń tọ́ wọn bóòní tí ń ṣe jẹ́ alàgbà Akínsèpè. òrọ̀ èmi àtàyà mi tọ́jú wọn èmi ni wọ́n lọ sí skul àdúpẹ́ lọ́wọ́ díẹ̀ bá dé sówó náwó mi mo lè dá wọn ní Wednesday Thursday bá dé àwọn ilé ìwé táwọn máa ń lọ bẹ́ẹ̀ n bá ti dá ìgbà fún àjọ àsìkò báyìí o bẹ́ẹ̀ mo wo ilé ìwé wa wọn kò wọ́n Ọlọ́run sì ń bò yín láti ọlọ́dẹ bò máa ṣí. ẹ̀yin èèyàn wa tẹ́ wà nulẹ̀ ṣé ẹ ti rí alàkà táwọn wínú o ẹni mi ò sọ pé èmi o ìwọ̀n lè fẹ́ àkàndá o pàápàá àwọn obìnrin kan káà máa sakọ káà lè fẹ́ àkàndá ṣé ẹ ti rí báyìí àkàndá kan rèé o nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run wọn níṣẹ́ lọ́wọ́ wọ́n sì ń dá bùkátà ilé wọn gbọ́ nípasẹ̀ àtìlẹ́yìn Ọlọ́run gbọ́ àwọn ọmọ tán bí àwọn ò dá mọ́ lẹ̀ wọn ò dá mọ́ ta wọn ò dá mọ́ káwọn lọ máa ṣagbe káàkiri fúnra wọn nípasẹ̀ àtìlẹ́yìn Ọlọ́run àwọn àtìyàwó àwọn ní ń tọ́jú ọmọ wọn àwọn ní ń fún wọn ní jíjẹ tí ń fún wọn ní mímu wọn tó bá wá kù díẹ̀ káàtó nípasẹ̀ owó iléèwé nípasẹ̀ owó iléèwé wọn ni wọ́n tún lọ iléèwé bí táwọn ọmọ ti ń lọ sùkúù wọn wá tún lọ sọ fún wọn tó jẹ́ pé ọ̀gá iléèwé pé ẹ jọ̀ọ́ o ẹ fún mi ní àsìkò díẹ̀ o kí n lè rówó tùjọ kí n rówó sàjọ bóyá níbi àjọ àbí nǹkan kan pé wọ́n á sì tún lọ ṣe kíni wọ́n tún lọ sanwó ilé ìwé àwọn ọmọ wọn lágbára Ọlọ́run ọmọ náà wọn ò ní yàn kú àmín ò Jésù Ọlọ́run ó sì fi ọmọ náà yóò fi wọ́n ṣe aláàánú fún yín nígbà bá tá bá tọ́jú wọn tá bá yanjú tán àwọn náà wọ́n á lè rántí bàbá wọ́n rántí ìyá láṣẹ Èdùmàrè tó alàgbà Akínsèpè Kẹ́hìndé à ń tẹ̀síwájú nínú ìbéèrè wa àwọn àkàndá kan wà wọn ò fẹ́ kọ́ṣẹ́ wọn sì fẹ́ kàwé ní táwọn ń fẹ́ láti máa ṣe gbogbo gbà ni pé wọ́n fẹ́ láti máa tọrọ wọ́n kúndùn àti máa tọrọ ká máa gbégbá bára káàkiri àkọ́kọ́ ìbéèrè méjì mo fẹ́ béèrè lọ́wọ́ yín o àkọ́kọ́ irú àwọn àkàndá bẹ́ẹ̀ tí ń bẹ ní àwùjọ tábà ní ká wò dáadáa ṣé ìjọba ló fà á tàbí àwọn òbí wọn tàbí àfọwọ́fà ara wọn ojú wo lẹ fi wò ó. ẹsẹ àfọwọ́fà wọn yìí àfọwọ́fà ara wọn ní gẹ̀bá lè kọ́ṣẹ́ ìpínlẹ̀ mọ́dé lọ kọ́ṣẹ́ tèmúdé yàtọ̀ sí tí wọn. so irú àwọn àkàndá tí ń tọrọ káàkiri kì í ṣe ìjọba kì í ṣe òbí àwọn fúnra wọn ló fà á àfọwọ́fà ara wọn ni àwọn ni wọn ò fẹ́ kọ́ṣẹ́ tó wọn fẹ́ kàwé tọ̀ tábàbá ní ká wò ó dáadáa nílẹ̀ tó mọ́ lónìí àwọn ìjọba tá a ní tí ń bẹ lórí àléfà tàbí ẹni sùúrù tàbí àwọn aráàlú tí ẹ pé àwọn náà tí wọ́n rí jẹ tí wọ́n rí mu ǹjẹ́ ó ní ipa kan gbòógì tó yẹ kí wọ́n máa kó nínú ìgbé ayé àwọn àkàndá bóyá pé kákàndá ó kọ́ṣẹ́ kí wọ́n ràn lọ́wọ́ kákàndá kó fẹ́ kàwé kó ràn lọ́wọ́ kí àkàndá kó fẹ́ raníṣẹ́ kó ràn lọ́wọ́ ṣé ẹ̀yin wò ó gẹ́gẹ́ bí àkàndá tó yẹ pé ẹ̀ ń ṣiṣẹ́ pé ó ní ipa kan gbòógì tó yẹ kí ìjọba tàbí àwọn aráàlú tó yẹ pé wọ́n rí jẹ tí wọ́n lówó tí wọ́n lọ́rọ̀ tó yẹ kí wọ́n máa kó nínú ìgbé ayé àwọn àkàndá. bí mo ṣe ra yìí bá a ní dábàá lè ràn mọ́wọ́ náà ràn mọ́wọ́ dáa mọ́kòkò mi di múra lẹ́dà di múra níṣẹ́ nídìí dáàjọ́ dáàdé ìṣàánú mi dára gíláàdì mọ́ṣíìnì kò mí àti jẹnẹrétọ̀ dáàdé bá mi tọ́jú dáàdé bá mi ṣe ṣọ́ọ̀bù mi tó fọ́yìn dáadáa. ìyẹn ni pé níta ń gbìyànjú àti sọ ni pé àti ìjọba o àtàwọn aráàlú tó yẹ pé wọ́n rí ṣe tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tọ́lọ́kì mi pé ó yẹ kí wọ́n lè ó ní ipa tó yẹ kí wọ́n kó nú ọ̀rọ̀ àwọn àkàndá nù yẹn àwọn àkàndá tó bá fẹ́ kọ́ṣẹ́ pé wọ́n lè ràn wá lọ́wọ́ láti kọ́ṣẹ́ àwọn àkàndá tó bá fẹ́ raníṣẹ́ wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti raníṣẹ́ àwọn àkàndá tó bá fẹ́ kàwé wọ́n tún tì wọ́n lẹ́yìn kó ràn wọ́n lọ́wọ́ láti lè kàwé yẹn ni pé ìjọba àti àwọn aráàlú wọ́n nípa gidi láti kó nínú ìgbé ayé àkàndá àjọ̀dá ràn wọ́wọ́ Kẹ́hìndé Akínsèpè. Kẹ́hìndé mo wá fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín bákan náà ọ̀pọ̀lọpọ̀ àkàndá lónìí bàbá tí máa wà nípò àkàndá ṣùgbọ́n àwọn títì tá a ní àwọn òpópó tá a ń tọ̀ òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ di àkàndá nípasẹ̀ ìjàmbá bóyá ti ọ̀kadà yẹn tí a lò pòpò àbí ti mọ́tò òun ló fà á tọ̀pọ̀lọpọ̀ fi dàkàndá àtọ̀ sí àwọn tó yẹ pé wọ́n bí mọ́ àkàndá wọ́n bí bẹ́ẹ̀ bàbá àwọn tó yẹ pé wọ́n ní ìjàmbá bóyá nípa abẹ́rẹ́ àbí nǹkan kan ẹ̀yin ìjọba tí a ní lóde òní ǹjẹ́ àwọn títì wa tá a ní ǹjẹ́ ó dùn ún gbà ǹjẹ́ ó ṣe é gbà ǹjẹ́ ó dáa tó fún àwa àkàndá. lálẹ́ kò dáa. ọ̀yẹ́dá lè bá wa fẹ́. ẹ bá wa pàrọwà sáwọn àkàndá pé
ẹnu mi àgò ẹ bá pàrọwà sí àwọn ìjọba pé kí wọ́n jọ kán bá wa mójútó ọ̀rọ̀ àwọn àkàndá nípasẹ̀ àwọn títì márosẹ̀ àti àwọn títì tá à ń gbà fẹ́ kẹ́ bá wa pàrọwà sí wọn. dáa bá wa ṣe títì dáa bá wa ṣe iye títì ni ti ó fún títì yẹn ó ká dáadáa kò fẹ̀ ẹ fẹ̀ dáa bá wa ṣe dáadáa dáa jọ dáa ṣàánú wa. kò fàyè gbà wá láti bó ti tọ́ bó ti yẹ. ibi mo ti fẹ́ kọjá lágẹ̀bẹ̀ mo ti gbá ìkòkò dí mi tó dá. ìyẹn láàrin gbàwo sí gbàwo. ní o ti tó oṣù méjì bẹ́ẹ̀. pẹ̀lú àkàndá tẹ ẹ jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó tún kọlù yín lórí wọ́n tó tún kọlù mí ní títì. nítorí pé àwọn títì tó wà wọ́n yìí àwọn títì yẹn wọ́n há kò sáàyè tó bẹ́ẹ̀. ìdí mi èyí bẹ́ẹ̀ tí mo ń ràn án oyè mo ná bẹ́ẹ̀ 60,000 mo ná méje tí owó máa mú. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kó la tẹ̀mí lọ. ẹ̀ dàsán di mi kú. la tẹ̀mí lọ. ìjọba wa ẹ gbọ́ o ṣe gbọ́ bá ẹ jọ̀ọ́ ẹ bá mójútó àwọn títì wa tá à ń gbà kọjá tá à ń tọ̀ ó ní àlejò wa ń sọ yìí wọ́n ní láìpẹ́ láì jìnnà yìí pé mọ́tò tún kọlù wọ́n pẹ̀lú ipò àkàndá tán wà ibi tí mọ́tò náà tó ti ń gbìyànjú àti pẹ́wọ́ fún àwọn títì tí ò dáa àwọn ibi kòtò gegele tí ò dáa tí mọ́tò ti ń gbìyànjú àti pẹ́wọ́ wọ́n tún lọ kọlù wọ́n níbi tí wọ́n ti ń rìn lórí títì ṣe rí pé ọ̀rọ̀ náà ó nílò àmójútó ìjọba wa ẹ bá wa ṣe títì wa kó dáa kó lè dùn rìn kó lè ṣe é rìn fún àwa àkàndá tó alàgbà Akínṣepẹ̀ Kẹ́hìndé ẹ ṣeun ẹ̀yin làlejò wa tá à ń gbà lórí ètò Ara Yín Ni Wá níkànnì alálùbáríkà yìí Kaftan TV tí ń ṣàfojúsùn ayé tó rẹwà tó mo fẹ́ bí ní ìbéèrè kan ni àwa àkàndá kan wọ́n tún máa ń dẹ́yẹ síra kaba ní ká dẹ́yẹ sí àyẹn ni pé àtúnyàrá wa ní pọ̀sìn àtúnwò pé eléyìí tèmi tún dáa ju tiẹ̀ àwọn àkàndá kan tiẹ̀ tún máa ń sáfà kàndá tábà rí pé àkàndá bí wọ́n fẹ́ bá wọn wọ mọ́tò àbí àkàndá wọ́n fẹ́ bá wọn jòkó pọ̀ wọ́n tún máa yẹra fún wọn ṣé irú ẹ̀ dá láàrin àwọn àkàndá. kò dára o. kò dáa ká máa ṣe kí ni ká máa yára wa. ìdáka ya ọ̀ṣọ́ ká para wa pò. ó yẹ ká para wa pò ó yẹ ká fìfẹ́ lò bẹ́ẹ̀ ká ṣe ra wa lóṣùṣù ọwọ́. oṣùṣù ọwọ́. ṣeun. ìjọ mo lọ sí Àkúrẹ́. bẹ́ẹ̀ni. mo lọ sí Àkúrẹ́ àkàndá kan jókòó sí ẹ̀gbẹ́ mi. bẹ́ẹ̀ni. tó ti jókòó ẹ̀gbẹ́ mi. ó mọ̀ fọ́ ìbọn èyí kíbuwé lọ sí mo fọ̀ mi lọ sí ibi bébébé ìdí ìjọ di ṣàánú yóò lè ṣògo mo fẹ́ lọ gbà ní Àkúrẹ́ mo fọ̀ tòótọ́ di ṣàánú ẹ àwọn mú 50,000 kò mí àwọn kà á mú 12,000 kò mo fọ̀ di kúkú ṣàánú ẹ dìbọn ni bá ti wá ṣọ́ọ̀bù mi ṣe dúpẹ́ lọ́wọ́ mi dé ìmú ṣe iye mo dùn owó tọ́jú aya òun ìmú ṣe o. yẹn ni pé kí àwa àkàndá ká máa fìfẹ́ lò ká máa fìfẹ́ hàn síra wa ká máa yára wa nípọ̀sí ká máa dẹyẹ síra wa pé mi ò tẹ̀ fẹ́ rí ọ gbogbo àkàndá ẹ gbọ́ wọn ní ká ṣera wa ní oṣùṣù ọwọ́ tá a bá ní ká tún àwọn tó kù díẹ̀ káàtó ká ràn wọ́n lọ́wọ́ nítorí pé ipò tó wà tó ń pe ààrẹ lákàndá pé ó ti tọ́ fún ọ àwọn kan wà tẹ́ pé ó tún sàn jù àwọn kan wà tẹ́ pé wọ́n ń nàgà láti tó ọ abẹ́rẹ́ nǹkan ẹ̀kọ́ rèé o ẹ̀kọ́ ńlá wọ́n ní àwọn ń lọ bì kan àwọn ń lọ fún àánú ni wọ́n ní àwọn tún rí àkàndá tẹ́ pé àwọn tún sàn jù wọ́n ní wọ́n tún mú wọn lọ́wọ́ wọ́n tún mú wọn lọ́bẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ àkàndá míì ó tún jẹ àǹfààní nípasẹ̀ fífa àwọn mọ́ra táwọn fa mọ́ra abẹ́rẹ́ nǹkan àwọn àkàndá kan sì wà tẹ́ pé ṣe làwọn máa ń ta àwọn àkàndá ara wọn tó máa ń ta wọn nù ẹni tẹ́ bá ṣe irú ẹ̀ ẹja wọ́n bẹ̀ kò dáa o tó alàgbà Akínṣepẹ̀ Kẹ́hìndé ká tó máa lọ lórí ètò lónìí fẹ́kẹ́ pàrọwà sí gbogbo àwọn àkàndá ọ̀nà mẹ́ta ni o ẹ bá pàrọwà sí gbogbo àwọn òbí tí wọ́n ní àkàndá nílé tí wọ́n ń tì wọ́n mọ́lé tí wọ́n ò gbé wọn bóde ẹ tún bá pàrọwà sí gbogbo àwọn olóṣèlú wa àti ìjọba wa kí wọ́n jọ̀ọ́ kí wọ́n rántí àwọn àkàndá kí wọ́n ṣàánú wa paríparí ẹ wá pàrọwà sí gbogbo àwọn àkàndá tó ń ṣagbe tí ò fẹ́ ṣiṣẹ́ tí wọ́n pé ó ti di mẹ́ta ó yá pápápá. àwọn àkàndá wọn kò fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ máa tọrọ owó àwa kàyédè àwọn ẹ̀tọ́rọ owó ti wá o tuwa ọ̀sẹ̀ wa pé dáa ràn wá wọ́ dáa lè ṣeun gidigidi dáa ṣe kò wá àwọn àkàndá dáadáa àwọn ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ti wá ọ̀ṣá dáa ràn wá wọ́ dáa lè ṣe dáadáa kò wá òun àwọn ẹ̀fẹ́ yẹn o àwọn ẹ̀tọ́ bá dáa jọ irinṣẹ́ dáa ṣe irinṣẹ́ wa kò wá dáa lè ràn wá wọ́ dáa lè
dáhùn ra níṣẹ́ kò mí àwọn aráalé dáhùn ra níṣẹ́ kò mí dìímọ̀ tọrọ owó àti òde ṣe à ń ṣe o. tọ́ lórí ètò ara yín ni wá níkànnì alálùbáríkà yìí Kaftan TV Yorùbá tí ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà a ti ṣe tòní àtúnlọ́nu ọjọ́ mẹ́jọ ló tún dà ẹ ti gbọ́ àrẹwà tí alàgbà Akínṣípẹ̀ Kẹ́hìndé tó ti pa sí ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin gbajúmọ̀ láàrin àwùjọ ẹ wá ran àwọn àkàndá lọ́wọ́ ẹ ṣùgbà wọn láti kọ́ṣẹ́ ẹ ṣùgbà wọn láti kàwé tó bá sì kọ́ṣẹ́ ẹ gbìyànjú ẹ ra iṣẹ́ fún wọn kọ́ náà kan lè dẹni ara wọn kọ́ má bàa máa tọrọ káàkiri agbègbè àti àyíká àti àdúgbò ìjọba ẹ mójútó ọ̀rọ̀ àwọn àkàndá ẹsẹ̀ títì kó yọ̀ kòlòlò kí àkàndá ká lè máa kọjá dáadáa kí ìjàmbá kó bá lè dínkù láàrin àwùjọ gbogbo apárápátá lágbára Ọlọ́run ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún àfàyọ̀ parí ẹ̀ gbogbo àkàndá ẹ jẹ́ kẹ́yìn náà àbí àwa náà ẹ jẹ́ ká kọ́ṣẹ́ ẹ jẹ́ ká kàwé ẹ jẹ́ ká wá nǹkan gidi ṣe ẹ jẹ́ ká yé tọrọ káàkiri ẹ lágbára Ọlọ́run a ní ṣí ẹ̀bùn gbà ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ̀bùn tó yẹ pé nípasẹ̀ ẹ̀bùn tó gbà bóyá owó tàbí nǹkan míì òun náà ti tún rógun àkóbá ẹ lágbára Ọlọ́run a ní gba ẹ̀bùn tí ó kóbá wa o ẹ jẹ́ ká yé gbowó kókó lọ kárò lọ o tọ́ lágbára Ọlọ́run ìjọ mẹ́jọ òun ló tún dà ẹ jẹ́ máa dúpẹ́ lọ gbogbo àwọn tó yẹ pé wọ́n ti bá wa ṣètò tòní tó ti dùn tí gbọ́ngbọ́n ti kán sí alàgbà Akínwùmí Abọ́dúndé yíwá iléeṣẹ́ yìí náà wọn ọ̀gbẹ́ni Stephen Adéwálé mo kí ọ èèyàn wa dáadáa Olúṣọlá Àlíù òun olóòtú ètò ara yìí ni wá Fúnbárà Dédé òun ni ẹni tí ń wà wá lọ wà wá bọ̀ lórí ètò tòní gbogbo engineers gbogbo yín la kí àwọn dẹ́rẹ́bà náà a kí wọn o àti gbogbo wọn tí ń bẹ lẹ́nu lóró tó àlejò mi mo kí ọ pé ó dàbọ̀ tó Samuel Ìbùkún Ọláṣùyàn lórúkọ tèmi ń jẹ́ òkú tó rọ yín lé lórí ètò ara yìí ni wá ẹ máa pè mí sọ́dọ̀ àwọn ẹ̀rọ ìléwọ́ yìí o 070-622-00823 àti 090-5715-5075 ẹ máa pè wá a sì máa jẹ yín láṣẹ Èdùmàrè ọjọ́ mẹ́jọ ló tún dá o ṣùgbọ́n kí n tó lọ ẹ gbìyànjú ẹ máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o. ó dàbọ̀. Ara yín ni wá ètò pàtàkì tí a fi ń ṣe ìgbélárugẹ àwọn àkàndá láàrin àwùjọ ètò tí a gbé kalẹ̀ láti máa pe àkíyèsí ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka àti àwọn ará ìlú sí ojúṣe wọn sí àwọn àkàndá ó yẹ kí a máa fi ìfẹ́ hàn sí ìtọ́jú àti láti máa ran àwọn àkàndá lọ́wọ́ láwùjọ wa kí a má sì ṣe dẹyẹ sí wọn kí àwọn náà bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti mọ̀ pé ara kan náà ni wá lábala lètò níbẹ̀ lẹ́ ó ti máa gbọ́ ìrírí àwọn àkàndá ọ̀rọ̀ ọgbọ́n àti abala gbígba àlejò gbogbo ọjọ́ Sátidé láti agogo 6 sí aago 7 àṣálẹ́ ní ètò yìí yóò máa wá sójú ẹ̀rọ ìwòran yín ní ìkànnì Kaftan TV Yorùbá láti ẹnu àwọn atọ́kùn ètò náà Samuel Ọlásùyàn àti Charles Ọlátújà fún ìpolówó ọjà àti ìmọ̀ràn pé ọ̀kan nú àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí 08163590644 àti 09057155075 ara yín ni wá ara kan náà ni gbogbo wa.